Bàbá èwo leléyìí? Èwo leléyìí? Ìgbàdí. Tọ́jú ọba lóògùn eléyìí ń fi ẹ̀jẹ̀ sí ni ọdẹ tí ọba lóògùn ọdẹ tí ọba èèyàn gbọ́dọ̀ dẹ̀gbẹ́ kọ́dẹ ọmọ lóògùn ọdẹ tí ọba lóògùn ẹ̀mí yóò pé méjì ẹ̀rín ẹ̀mí ẹ̀ ń bẹ tọ́jẹ́ pé ẹ̀ tí ẹ̀ ní rárá tí ṣèyàn ń jàmbá ṣùgbọ́n ńgbà tọ́ lọ́wọ́ tí wọ́n dẹ̀ ọba dúró lọ́wọ́ tó ẹjọ́ tú kárí èyí tí ó sì jẹ́ gbére tó jẹ́ gbére ń bẹ èyí tó jẹ́ gbàdí ń bẹ ìmọ̀ bí mo fi sí ní gbàdí kan tó kù náà lé ń bẹ ní bá fi hàn ìmọ̀ bí mo fi sí ni kò sóhun tí bà wá lẹ́rù o bàbá bàǹkẹ́ lẹ́rù lókun. Àmúsá Ògúndélé. Bí ìgbà wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ? Látọ̀dọ́ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ láti kékeré. Bí ọmọ ọdún mélòó lẹ wà ń gbà yẹn? Ṣé mọ̀ pé àwọn a lè sọye ọdún a lè sọye ọdún ṣùgbọ́n àsìkò tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ ìtì ẹ̀ láàrẹ̀ obìnrin àbí kí la gbà tẹ̀yìn lọ́dọ̀ mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ bàbá mi ti kú mo wá jọ wà pẹ̀lú ẹnìkan tí mo tọ́jú lọ́ọ́dẹ̀gbẹ́ wájú ṣùgbọ́n ẹni ó jókòó yìí àtọ́jọ́ máa lọ ọ̀gbẹ́ àtijọ́ ẹ̀ náà yàtọ̀ fún ti ẹni tó ti kú yẹn ìgbà mo tọ́dẹ tí mo darí délé tí mo darí láti Ìjó tí mo padà sílé a lè rántí ẹ̀rìn ta kọ́kọ́ pàǹgbà ní ẹ̀yìn mọ́ àmọ́gbà tá a bẹ̀rẹ̀ iṣẹ́ ọdẹ wọ́n kọ́ pé lọ́ọ́ pàparò òyìnbó sáparò tọ́wọ́ ẹ bá ti tọ́ sí. Àwọn kàyéfì wo ló ṣẹlẹ̀ lẹ́yìn tẹ́ ẹ rántí dáadáa? Tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni ìgbà tí mo wà yìnbọn bẹ́ẹ̀ni àwọn kàyéfì tó ṣẹlẹ̀ inú àwọn ẹran tá a yìnbọn sí tó ògùn rẹ̀ ní kó wa yọ àjìnàkú jẹ́ nọ́mbà ọjẹ́ kan nínú àwọn ẹran tí tá ń pa ẹ̀fọ́ ìrá àwọn ẹran tá ń wá kí ń gbà náà ni àwọn ẹran tá mọ́ pa tí mo pa fúnra ara mi yàtọ̀ fún àwọn tá ń lo ráìfù tó lára lọ bí mo ti jókòó ya rògbòn lẹ ráìfù. Ok, ẹ lo bọ́n ìbò rí? Ìbọn ìbò táyìn ìsáfífá àjìnàkú àti gòkè ọ̀dọ̀ rẹ̀ rù ìgbẹ́ àjìnàkú là ń kàn dẹjù nígbà mo ti kó lé. Ok, ìgbà tẹ́ fi ń pa ṣèbí ìbájànàkú náà ní erin? Òun náà ni. Ìgbà tẹ́ fi ń pa erin yẹn àwọn òrídìí wo lẹ rí nípa tó ṣẹlẹ̀ bóyá ẹran gbìjà mọ́ yín lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀? A rí ìrírí o. Ó yá ẹja gbọ́. Ìrírí tá a rí tó mọ́tọ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n bí mi torí ọjọ́ tá a wí yìí ó korò tó jọ sí ogi lọ. A yìnbọn sẹ́ran ẹ̀rẹ́dẹ̀ du ọkọ̀ dúdà wa. Ẹran wo ni? Àjìnàkú. Erin. Ok. Tó ọkọ̀ dúdà wa
àwọn tá a jọ wà ń bẹ̀ ń jọ náà Gòkè lọ̀gá gbogbo wa àbúrò Àjàyí ń bẹ lọ́dọ̀ wa ń gbà náà tó àṣàdúró ọjẹ́ bí àfọ̀fọ̀ báyìí à ń pẹ́rẹ́ ẹni ó ṣe kan o ẹni ẹni ó ṣe kan o ẹni ẹni ó ṣe kan o ńgbà tá ìwí bẹ́ẹ̀ tán ẹ̀rẹ́ bò wá ńgbà tá ìwí bẹ́ẹ̀ tán ẹ̀rẹ́ bò wá ṣùgbọ́n ilẹ̀ lù òfurufú ló mú. ok ẹ ṣeun bá mi lẹ́yìn ìgbà tẹ́ pa àjànàkú tá a mọ̀ sí erin yẹn ẹran wo lẹ tún pa lẹ́yìn àjànàkú. a pẹ́ fún. báwo lẹ ṣe pa ẹfọ̀n yẹn nígbà tẹ́ kọ́kọ́ pa ẹfọ̀n. ẹfọ̀n tá a bá tẹ ẹfọ̀n ẹrin ẹ̀jà kan lòun náà ẹrin ẹ̀jà lẹ́fọ̀n ògbó ọmọ akùmárọ̀ ògbó ọmọ àjẹjẹ ọ̀bẹ eékún gbogbogbò bàbá àjà ní dílẹ̀ tó tí ẹ bá yìnbọn sẹ́fọ̀n tí mo bá wà kó lu ọ ṣọ́ra ni wo lòun fi jà wo lẹ̀fọ̀n fi jà ṣùgbọ́n tó gbogbo àwọn ẹran bẹ́ẹ̀ bá ṣe pa wọ́n tó Ọlọ́run ò jẹ́ kí egbìnrin kan kọ̀ọ̀kan wá. lẹ́yìn àjànàkú yẹn ẹran wo ló tún gbìjà. kò sẹ́ran kò kan tó gbìjà níwájú mọ́ tí mi tó èdè pàgbàdé lè lọ gbẹ́ mọ́. ok lẹ́yìn àjànàkú. lẹ́yìn àjànàkú. ok àjànàkú onírú dandan. bá mi tí ó bá di kàráǹgídá nù gbó nígbà tẹ́ fi ń sọdẹ yẹn ọgbọ́n wo lẹ máa ń dá. tí ó bá dojúrú náà gbó tó Ọlọ́run náà ní máa fún wa lọ́gbọ́n. ọgbọ́n tọ́lọ́run fún yín yẹn ṣe bọ́gbọ́n Yorùbá ni. ọgbọ́n Yorùbá ni. ọgbọ́n tọ́lọ́run fún yín yẹn irú ọgbọ́n wo ni ẹ máa ń dáńgbà yẹn. á dira ni oògùn ọ̀hání oògùn ẹ̀wù mẹ́ǹbẹ péńpé báyìí tọ́jẹ́ pé déédéé dodo ni ó ṣe táwọ̀ àtọ̀ nígbàdí èyí tó jẹ́ gbẹ́rẹ́ táṣà èyí tá a fi fọ́kọ mọ́ òun tọ́lọ́run fi ń kó ayọ̀ nìyí yóò ní òun tá a gbọ́dọ̀ jẹ ńbẹ ńgbà tá a lè lọ́bì ẹ̀kan mọ́ ló di pé wọn bá rí là ń jẹ nísìn. àwọn nìyí a gbọ́dọ̀ jà bọ́ rẹ̀. alábàáwọn. abalábàáwọn ńgbà tá a ń dẹ̀gbẹ́. a gbọ́dọ̀ jẹ iyọ̀ erí iná iyọ̀ pé ẹgbọ́bẹ̀ kaná ẹgbẹ́ ọbẹ̀ kaná pé tá a gbá ta kaná nípa buyọ̀ sí a gbọ́dọ̀ jẹ ńgbà mọ̀ wà ń dẹ̀gbẹ́dẹ̀gbẹ́ tó bẹ́ẹ̀ ni ẹ bá gbìjà yóò bá tiẹ̀ lọ lọ́tọ̀ ni. àjànàkú tẹ́ pa yẹn ó tó bí àjànàkú mélòó tẹ́ pa. kò níye o. àwọn àjànàkú yẹn ń bolẹ̀ tí máa ń rí wọn nígbà yẹn. àwò ń bó o kì í fún mi èmi ní o sì kì í fún ẹ ní èsì. ṣe rí àjànàkú ńgbà tá à ń pa àjànàkú apàjànàkú yìí ní ibùdó gbogbo oúnjẹ tá a jẹ agbèrú ni tá a bá jáṣẹ wọn là á bẹ̀rẹ̀ sí í tọ̀ níbi tá a máa ń tọ ẹsẹ̀ ọ̀kan lọ tógun bá fẹ́ pọ́n wálé a lè pàdé àwọn mẹ́ẹ̀ tí wọ́n máa jẹ bọ̀ kìí ṣe píbì kẹlẹ̀ yẹn lè bá àjànàkú gbòógì a ẹsẹ̀ wọn ń pa wọn lá máa tọ̀ lọ torí ẹsẹ̀ yẹn ń pa àjànàkú bọ́ bá jẹ́ náà tó jẹ́ ìgbà tí gbẹ́ kán bẹ́ẹ̀ máa ń tọpa ẹ̀ lọ kò sí pé ẹ̀gbọ́n ni ń bẹ̀. ṣé máa sọ̀rọ̀ mi? bẹ́ẹ̀ni. ẹ̀gbọ́n ni ń pa àjànàkú ẹsẹ̀ wọn là máa tọ̀ ẹsẹ̀ yẹn ń bẹ abá tọ̀ tó bá yẹ pé ọjọ́ ọ̀nì àbá ń bẹ abá rí làásùn. a lè tọ̀ mí ẹ̀kọ́ jẹ́ péjọ́ kejìlá tó kanra wa
a sì lè máa tọ àwọn ohun mẹ́ẹ̀ lójú ilé lóòjọ́ tó jẹ́ pé jọ́ náà ni láàrin yìnbọn sí tí ò kú. Abo ń bẹ, akọ ń bẹ, bọ́lọ́hun sì dá wọn nìyí. Àwọn igbó wo lẹ máa ń dẹ́ ńgbà yẹn tẹ́ fi máa ń rà wọ́n jìnnà? Ngbò ò níye. Àwọn wo lẹ rántí? Àwọn tí mo rántí à ń pe igbó kan ní ngbò ọ̀kọ̀ọ̀kọ̀, à ń pe igbó kan ní ngbò òbóko, oríṣiríṣi igbó. Ó sì lè jẹ́ náà pápá torí ẹ lè má bá wọn mẹ́ẹ̀mú náà gbó, èyí tí kú náà pápá lọ́pọ̀, èyí tá a pa náà pápá iná ẹ̀ lọ́pọ̀. Àwọn tí náà gbó náà wọ́pọ̀. Tá a bá pa àjìnàkú ńgbà tó ń wí nì, àjìnàkú tá a bá pa ọ̀bẹ́rẹ́ nǹkan tọ̀ ni o. Kí ni ìtumọ̀ rẹ̀? Níwèé ṣe mọ̀ pa àwọn awọ́gbó wọ́n máa ń ṣiṣẹ́ rẹ̀ ńgbà náà, ṣùgbọ́n tá a bá ti pa àjìnàkú tán, tá a sì kú tán, tá a kó tán, kálukú ọmọ rẹ̀ tí ọ̀tọ̀ tó fi délé ni. Ọlọ́run ò pé kí kọ́ dàbí ẹni pé ọ̀kan jẹ́ wàhálà fún wa rí, kò dájú. Ok. Bá mi. Ǹjẹ́ àwọn ẹranko yẹn a máa ń gbọ́ pé bóyá àwọn àlùjọ ní máa ń sìn wọn, ṣé lóòótọ́ ni? Àjọ̀nà bá wà rí gẹ́gẹ́ bí ewúrẹ́ ti rí ń gbòòrò tẹ́ ń sìn ewúrẹ́ gbòòrò lẹ̀ ń sìn, kò sẹ́nìkan tí ń sìn ẹran ẹ̀gbẹ́. Ẹnìkan ìṣẹ̀rin ẹ̀gbẹ́ ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé kó pò mí lójú. Àwọn ni wọ́n bá bímọ, àwọn ni wọ́n máa gbura wọn, àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ti tọ́jú ọmọ wọn tí ó fi dàgbà. Ẹnìkan ìṣẹ̀rin wo níbi tó ti mọ̀, ṣé èkúté tí ń bẹ ńlé ṣé èèyàn ní sìn? Àfiwé ẹ̀ nìyí kó lè yẹ ọ dáadáa. Yà pé èkúté tí ń bẹ náà lé fún rẹ̀ ní ó ń wábi tí ń bímọ sí fún rẹ̀ ní ó sì wò ó. Bọ́ bá tọ́ jẹ nǹkan yín tọ́ dẹ náà fà fún wa bẹ́ẹ̀ kọ́. Bó sì rí nìyí ẹnìkan ṣe ẹranko náà gbẹ́ o. Àpé ewúrẹ́ ìgboro, àpé màálù o, àpágbòtẹ́ o. Ok, bá mi. Ǹjẹ́ ó ṣe pàtàkì kí ọdẹ ó lóògùn? Tó bá ṣe pàtàkì kí ló dé? Tọ́dẹ ọba lóògùn eléyìí ń fi rẹ̀ ẹ̀jẹ̀ sí ni ọdẹ tí ọba lóògùn. Ọdẹ tí ọba èèyàn gbọ́dọ̀ dẹ̀gbẹ́ kọ́dẹ ọmọ lóògùn. Ọdẹ tí ọba lóògùn ẹ̀mí yóò pé méjì. Ẹ̀rín ẹ̀mí ẹ̀ ń bẹ tó jẹ́ pé tí ẹ̀ ní rí rárá tí ṣèyàn ń jàmbá, ṣùgbọ́n ń gbà tọ́ lọ́wọ́ tí wọ́n dẹ̀ ọba dúró lọ́wọ́ tó ẹjọ́ túká ni. Torí ẹ̀fọ̀n ni tó bá gbọgbẹ́ tó bá lọ́ọ́ dì níbì kan bí ọba ṣe pé wọ́n ló yìnbọn sí, kọ́lọ́wọ́n ṣàánú wa. Òun tìjàtìjà lòún rìn, gbogbo ọmọ akùmárọ̀ tìjàtìjà ni. Bí wẹ́ẹ̀lì ti rí ni bí ìwọ àgbo ni. Mo ti sọ wáyé bí wẹ́ẹ̀ ti rí ni eré ìwo yẹn sì mú tómú ni bí abẹ́rẹ́. Ṣùgbọ́n gbogbo bá ti káàkiri kí tó Ọlọ́run ò jẹ́ ìgbìnrin kan ọ̀rọ̀ kọ̀tà sí wa. Torí àwa dé àfi gbogbo ọwọ́ jẹun. Gbogbo ọwọ́ jẹun yẹn kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sóògùn. Ògùn ni lèèyàn fi gbogbo ọwọ́ jẹun. Sọ pé mo sọ kan ni mo sọ nísìnyí. Mo ní ìgbà tá à ń bẹ nípò rẹ̀
tẹ́yìn ẹ bá tẹ bá gbọ́ bẹ̀ ká ní tẹ bá buyọ̀ ṣe àní jẹ bẹ́ẹ̀ bá fi epo sí lérí iná àní jẹ ńgbà náà èyí tí ó sì jẹ́ gbére tó jẹ́ gbẹ́rẹ́ ń bẹ èyí tó jẹ́ gbàdí ń bẹ ìmọ̀ bí mo fi sí ní gbàdí kan tó kù náà lé ń bẹ ní bá fi hàn ìmọ̀ bí mo fi sí ni. bàbá èwo lélẹ̀ èwo lélẹ̀ ìgbàdí. ok kí lè máa fi ṣe ń gbà yẹn. aṣọ mọ̀dí báyìí. ok ok. èyí á sì fi bọ̀rùn. ok ẹ fi kan bọ̀rùn ẹ sọ kan mọ́dí. Claro, àkùsí ni. báwo kì í ṣe ń gbà yẹn. ok. alẹ́ wù péńpé béèyàn bá ti dẹ̀gbẹ́ tó ni ó fi lóògùn mọ́. ẹ máa dẹ̀gbẹ́ tó ní òfin lóògùn mọ́. béèyàn bá ti dẹ̀gbẹ́ tó nì nígbà tó o bá dẹ̀gbẹ́ rẹ ńlá kò pé lọ́rùn àpògùn ṣe kí ẹ̀tọ́ àti gàlà ní àbọ̀ ọjà. ẹ̀tọ́ ò lè jà gàlà ò lè jà égbé ò lè jà ìrà ò sì ní báyàn jà. ìrákúnúgbá. òun là ń pè níra kán gbá là ń pè níra. àwọn olórí bíi àwọn jọra wọn àti màálù. ẹfun tẹ kọ́kọ́ pa báwo lẹ ṣe pàdé rẹ̀. òun àwa ń lọ òun ń bọ̀ la pàdé ara wa. tó mọ́ sì dánwọ́ lọ́wọ́ kan náà ó sì pọ̀ kìkì bá a ti pa nìyí. báàmì wọ́n máa ń sọ fún wa pé táwọn ọdẹ bá sùn nígbà wọ́n máa ń yìnbọn sí lẹ́kìtì sáwọn ọdẹ bá ń ṣe bẹ́ẹ̀. tó àwọn tí ń ṣe lè ṣe o àtẹni tábàjọ dẹ̀gbẹ́ ẹ̀mí ọ̀dẹ àwọn ọ̀dẹ wò rí o bàbá rẹ́rìn á lọ bùdó ni. ẹ̀yẹ dọ́gbọ́n sí pé kẹ́kọ̀ọ́ pẹ́ràn. àwọn tí ń ṣe lè máa ṣe o èmi ọmọ ń pẹ́. àwọn ẹni tó máa ń pa ń gbà yẹn báwo lẹ ṣe máa ń gbé kó nugbó. akun ni akun àdáni àṣàtẹ̀ àkèlé kéèkì èkì là máa ké ẹ̀rẹ̀ ń gbà náà àkè èkì ni ó lè ju omi ò tó báyìí bẹ́ẹ̀ bá ti tóbi tó la fi ké àjìnẹ̀kú náà bá a pa èkì nìkan ò ní rù lọ lé lódìdí. ńbẹ̀ láti kún nbí ọba ti kú sí iná ńbẹ̀ lákún ńbẹ̀ lásàtẹ̀ láyẹn àbá ti yẹn tàbá yẹn tẹ́ látòóde ní kálukú láàdì. kò sẹ́ni ẹ̀rìn kan pé èèyàn pa yóò gbé lọlé tọwọ́ tẹ̀yàn bá ń dẹ̀gbẹ́ tọ́wọ́ pé gàlàbá ni tàbí gbin ni àwọn dọ̀ọ́rù lọlé ń tútù kò sí pé èèyàn ẹ̀ṣẹ̀ dání kó tó ní sàtẹ̀ ní wá wọn nínú ọ̀gbẹ́ tọ́ba pé bùdó ọ̀gbẹ́ la bá wà bùdó ọ̀gbẹ́ là á rù sí sàtẹ̀ là á dání sí báwa ṣe máa ń ṣe nìyí. ẹ ṣeun bàbá ẹ sọ lẹ́ẹ̀kan wípé àwọn àlùjọ̀nú kankan kì í sin ẹran tó wà nínú igbó ṣùgbọ́n ìbéèrè tí mo máa fẹ́ béèrè mi sí ni pé ṣé àwọn àlùjọ̀nú máa ń wà nínú igbó. àlùjọ̀nú ń bẹ. ok ǹjẹ́ èyí tẹ̀ ti ṣalábàpàdé kan rí. ọmọ pé
mo ti sọ bí ilé kan bí kálukú bá ti tọ́jú ara ẹ̀ sí iná ẹ̀ ní nìkan fi dọ́dọ̀ ẹ̀ omi ẹ̀ lè máa kàn lọ lẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn àjọ̀nà tẹ̀ ń wí ni ṣùgbọ́n kò ní débi àwa wà kálukú òun náà ń bá tiẹ̀ lọ ni kò sáǹjọ̀nà kan tó lè débi àwa bá wà kò sí. ok erin tẹ́ pa yẹn ṣé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ṣọdẹ tẹ́ dàgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ṣọdẹ ṣé erin náà lẹ́kọ́ bẹ̀rẹ̀ sí pa àbí báwo lẹ ṣe pàdé erin àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ pa. bá a ṣe pàdé ẹ̀ àwọn gan òun gan là ń wà sí tó à ń lọ náà pápá lẹ́gbẹ̀ẹ́ ara agbó kan báyìí la bá rí i wọ́n fa pàǹtí bá a ṣe mú dẹ́ni àṣẹ ìyọjú sí wọn la yìnbọn sí ìlàpá. sísọdẹ yẹn ṣé kò sí nǹkan tó máa ń bà yín lẹ́rù ń gbà yẹn pé. kò sí ohun tí bà wá lẹ́rù o bàbá bà nǹkan lẹ́rù lókun bàbá bà nǹkan lẹ́rù lókun kò sí gìrì tí polówó lẹ́yìn ìdájú. tọ àwọn aṣọ tẹ́ mi sọ pé àwọn aṣọ pínpín tẹ́lẹ̀ bá ń wọ̀ ń gbà yẹn bó ni ṣé àjogúnbá ni àbẹ́yìn lẹ gbèrú ẹ̀ fúnra yín gbà yẹn. àjogúnbá àmọ́ a ti jogúnbá àwọn bàbá wa ní máa ṣe fún wa nígbà náà àwọn bàbá wa tí wọ́n bí wa tí tá a bá wọn nípò ọdẹ àwọn ni wọ́n júre aṣọ yẹn fún wa láwa rìn pínpín tá a bá rìn pínpín tẹ́ gbogbo àwọn nǹkan tí wọ́n fi ṣe wọn ò fún wa. tí wọ́n bá rìn aṣọ yẹn tẹ́ wọ́n bá tọ́jú egbògi yẹn tẹ́ wọ́n ju aṣọ nì sínú ẹ̀. bọ́ bá pé funfun ni yóò kó funfun yóò di pupa ó sì léèwọ̀. a gbọ́dọ̀ nígbà náà ojú ẹ mọ̀ pé ojú fíńdò yéèyàn máa bá wọlé àwọn èṣe ó sì gbọ́dọ̀ ní nǹkan sí mi lójú fíńdò kí n jẹ ńgbà náà iná ìlàwà àti tẹ́lẹ̀ gbogbo. bàbá ẹ sọ lẹ́ẹ̀kan pé ìgbà tẹ́ ń pa jàǹdùkú yẹn àwọn ọgbọ́n máa ń wá àwọn tí ń pa ẹran káàkiri. bẹ́ẹ̀ ni gbogbo ẹran ni àwọn ọgbọ́n èyí jẹ pàǹgbà yẹn ní àbájàǹdùkú lásán. no àjìnàkú nìkan ló lófin gbà náà gbogbo ẹran àyókù kò sí nǹkan kan tó fi ń bẹ lára. wọ́n rí kìnìún ẹ̀ lè pa wọ́n rí gàgàrà ẹ̀. òun ọ̀tí ẹ̀ ní dúró. ṣé kìnìún. kìnìún ọ̀dùdú ń bo ní odò kò ní dúró. olólàjù kò ní dúró ẹgbẹ̀rẹ̀ ti lọ. bá mi àwọn ọdẹ ìgbà yẹn ṣé nígbà yẹn ṣé kò kì í sí pé àwọn ọdẹ máa ń dalẹ̀ nígbà yẹn bóyá ọdẹ dalẹ̀ ọdẹ gbèrè. ń bẹ ṣùgbọ́n tọ́dẹ bá dalẹ̀ ara wọn èyí tọ́lọ́run bá ṣe lẹ̀mí rẹ̀ ní ògùn èyí ọlọ́run bá ṣe kò lè tọ́jọ́ o. ẹ sì fẹ́ bí ara wa pé ọmọ pé yìnbọn ọdẹ lòun náà ọdẹ sì níwọ náà ọmọ àpèyàwó ẹ ọmọ àkìmọ́lẹ̀ ọmọ afẹ́ nkú lolúwa ẹ fi ń ṣeré o nkú ní fi ń ṣeré títí tá a ṣe bá dé bí a bá dé yìí
tó gbogbo nǹkan wọ̀nyẹn kò ní ṣe wa lójú mo lóògùn ọ̀rẹ́ ńgbà mọ gbójú tó mo lóògùn olúwo kú. Mami, kí ni àwọn àdójúkọ yín nígbà tẹ́ fi ṣọdẹ? Kéènà gbó. Bẹ́ẹ̀ni. Àwọn àdójúkọ tó ṣẹlẹ̀ iná ẹ̀lẹ́ àwọn ẹran bí ẹfọ̀n bí àjìnàkú tá a pa táwọn ní ẹgbẹ́ ìjà wọn ò sì rí ẹran kan sí. Ẹranko ni ó tún gbìjà tẹ rántí. Kò sẹ́ran kan tó tọ́wọ́ àjìnàkú ẹ̀fọn báyọ̀ kò sí. Kò sẹ́ran kan tí ó gbìjà wájú. Ìrà ò ní báyàn jà. Màṣà ò sì ní báyàn jà. Gbogbo àwọn ẹran méjì náà nìjà tó tí wọ́n burú jù ẹfọ̀n àjìnàkú. Ok, ṣé ẹ̀yin máa ń dẹ̀gbẹ́ lóru? Èmi dẹ̀ àtọ̀sán àtòru èmi dẹ̀gbẹ́. Ok, kò sí ṣẹlẹ̀ kankan tó ṣẹlẹ̀ rí bóyá. Kálukọ́ máa lọ láyé ẹ̀. Nígbà tí wọ́n máa sọ pé tọ́dẹ bá ti dàgbà tí ọdẹ ò rí gbẹ́ mọ́ wípé ọdẹ máa ń di oníṣègùn, ṣé gbogbo ọdẹ ló máa ń di oníṣègùn tí wọ́n bá lọ gbẹ́ mọ́? Gbogbo ọdẹ kì í ṣe oníṣègùn, ẹni Ọlọ́run bá kádàrá ni. Ok. Ẹni Ọlọ́run bá kádàrá ó lè ti bẹ̀ dé olóògùn kí ọ máa ṣoògùn kí ọba lè lọ gbẹ́ mọ́ lọ́yẹ́ pé ògùn iṣẹ́ ògùn ni wọ́n máa ṣe. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé gbogbo àwọn agbára tí ọdẹ ti nígbà yẹn kò ní fẹ́ wúlò mọ́ tí ò bá lò, àbí báwo ni bàbá? Lò agbára tí èèyàn ó lò fún yẹn ó yàtọ̀ fún tìgbẹ́. Kò papọ̀ o. Ok, kò papọ̀. Ihun téèyàn lè ṣe fún yẹn téèyàn ó pé kéèyàn lò ó yàtọ̀ fún tẹranko. Kò papọ̀ o. Bọ̀ àwọn ọdẹ tí ó ní méjèèjì náà wá tí ó ní téèyàn àti tẹranko tí ó lóògùn téèyàn tó ń sùn tẹranko náà. Iná ni mo ti sọ yẹn ògùn téèyàn ó yàtọ̀ fún tẹranko. Ògùn ẹranko kẹ má jọ kọ́ má ṣe ọ léṣe ní tẹranko tó ògùn èèyàn ṣé wọn mọ̀ pé jíjẹ ni. Bẹ́ẹ̀ni. Wọn pé yóò jẹ ẹni kó lè lálàáfíà kó gbádùn. Ẹ ṣeun bàbá. Ẹ bá wa ṣàdúrà fáwọn tó máa ń wò, ẹ bá wa súre fún wọn, àwọn tó máa ń gbọ́ wa, àwọn tó máa ń wò wá, àwọn tó ń gbọ́ yín, tó ń wò yín, ẹ bá wa súre fún wọn. Ọ̀dà gẹ́gẹ́ bó ṣe wí àdúrà tá a ṣe fún wọn ni pé a máa pé eléyìí ò ní jáṣàṣe mọ́ ogún méjèèjì ire méjèèjì ogún ẹnìkan ò ní fọwọ́ káyè gbogbo sínú ẹnu. A pẹ́ bí olú ti pẹ́pẹ́, a pẹ́ bí olú pẹ̀pẹ́ ti pẹ̀pẹ́, gbogbo ara ni káfíìrì gbúgbúrú. Ìyá bí ò ní kú, ọmọ ta bí ò ní bọ́ sọ̀nà lọ́nà òkú. Ogún méjèèjì ire méjèèjì ogún ní járí ogun àgbákò tilé toko. Èmi kí máa fẹnu mi bí ògùn ní forógbọ̀n ẹnu mi owó ńlá bàbá ni tó pọ̀ mọ́ta mọ̀mọ́ ẹ̀jẹ̀. Ìjọ tí ó burú ogun ọdọ́wọ̀ wa. Ogun àyíké àwúlẹ̀ ìṣọ̀rọ̀. Labalábá tí kẹ́mí ẹ̀ta títú gìrìrì. Ìjọ tí ó burú ogun ọdọ́wọ̀ gbogbo wa tilé toko. Ogun ò ní járí ogun àgbákò tilé toko. Ní ìbọ̀dán ní ìjà ṣe mọ́. Ọdọọdún là máa rọ́mọ obìnrin àtẹ̀tẹ̀ ọmọ pé ọdọọdún lè wà. Mo ní abẹ ní bẹ́rí àtẹ́lẹsẹ̀ máa bẹ̀nẹ̀. Bèbè dín ní bẹ́ kejì pa alájọbí méjì níbẹ̀ yìí kan ara wọn.
mo pé obì ní bẹ́kú obì ní bàràn. ẹsẹ̀ bàbá mi. tí bá rí ibi jókòó rin arọ̀ lọ́rùn èmi Àkàndé jọlá ọgbọ́n dàdẹ̀ kúdẹ̀ bọ́n mo bá wọn déjú rẹ́súrẹ́sú mo bá wọn déjú rẹ́súrẹ́sú mo débi arẹ́yẹ̀ta àrókò ìgbà tá àrókò àfojú kẹyẹ mo wọgbọ́ àwọ̀bọ̀ tá mo rí làrí ọ̀bọ̀ mo wọgbó ńlá mo rí ẹyẹkẹyẹ. mo dàgbà náà ní jálá ìbọn nìyẹn ìgbà tí mi ń bẹ ní ìbọn tí n kú ń pẹrẹ. Ògún mọ dárò Ògún mọ bẹ̀rù ẹ o Ògún àyíké àwùlẹ̀ sọ̀rọ̀ dẹ́kun má pọ̀jù ìjàdá wá o má járí ogun àgbá kò tílé tó kó. ọ̀rọ̀ Ògún bí òwe ìṣọ̀lá ọ̀dọ̀ rẹ̀ rù ìgbà tá à ń jọ ń bẹ ní ìbọn tí n kú ń pẹrẹ. ilé ọ̀yẹ́ ìdí méje àlùgbò ọmọ ẹkùn ń bà ládùúgbò ọmọ ẹkùn gbé bá ìṣòro àlùgbò ọmọ ẹkùn tí fi tọwọ́ àlùgbò ọmọ ẹkùn tí fi tìrù ládùúgbò ọmọ ẹkùn bí láàrin iná kan ọ̀ràn ọmọ pé èdè gbọ́lọ́tẹ́ òrì ọ̀kọ́ mọ̀ ń bà dí rẹ̀rẹ̀ níjó òrì tọ́kọ́ mọ̀ ń bà dí rẹ̀rẹ̀ àpolúkẹ̀bí ẹ̀ lóde ìjẹ̀ṣẹ̀ olùgbóhùnẹ̀ ọmọ atẹ́ní gbogbo àyàbá wọn kàgbà àjẹ̀ṣà wọn jòbì tó gbó lónìí ni wọn jòbì tó làwọn bíi tẹ́ngẹrẹ. ìgbà lọ́dọ̀ bàbá mi délé alábàápéjọ àráwọn eléyìnmọ́ wọn déwúlẹ̀ wọn bọ́ lọ́rùn lọ nkú pa nkú mú un lọ kò sẹ́ni tí ó ní ikú gbogbo alájẹkú ń gbèsè. kò sẹ́ni tí ó rà ká lọ́wọ́ Olódùmarè abẹ́nìkan ń bẹ tí ó rà ká lọ́wọ́ Olódùmarè. níjọ́ tọ́jọ́ bá yá gbogbo wa lálọ́ fàbọ̀ fún Olódùmarè wa. ẹ ṣeun bàbá bá mi nígbà tẹ́ ẹ fi ń pẹran ẹran wo lẹ pa tó pọ̀ jù. a máa pa wọ́n lura wọn ni apatúkú apẹtu apagàdà apẹgbin eríṣiríṣi ẹran làwọn là máa ń pa á lura wọn. ẹran ńlá wo lẹ wá pa tó pọ̀ ẹran ńlá wo lẹ pa dáadáa. ẹran ńlá tá a pa ní igbó ọ̀kọ̀ọ̀kọ̀ òun àjìnàkú apá kẹ́yìn ṣùgbọ́n gbà mo dé tí n lọ ọbẹ̀ yẹn mọ́ igbó mẹ́rí adé àwọn ẹtu gàlà àwọn tó wà ń bẹ̀ nìwọ̀n yẹn ọ̀yà àwọn tá à ń pa nìwọ̀n ni torí gbà mo ti pàgbẹ́ ẹ̀rìn ńlá tì ìgbẹ́ tòsí lókun ní gbẹ. Bàbá tó jókòó yìí àjọ dẹ mọ̀tọ̀ gbó mọ̀tọ̀. àwọn ẹran wọlé pa ń bẹ. àwọn ẹran tó wà ń bẹ túùkù ń bẹ ń bẹ gàlà ń bẹ ń bẹ ẹtu àwọn ẹran tí ń gbé bẹ̀ yìí túùkù bí ẹlẹ́dẹ̀ làwọn rí bí ẹlẹ́dẹ̀ ní túùkù táwọn wí rí bí ẹlẹ́dẹ̀ yìí àmọ́ pupa làwọn àwọn ìláwọ̀ méjì pupa ní gbogbo wọn túùkù wọ́n bá sì kéyìn gbéyìn wọn bí ó ti tayọ ni bí ó ti rí ni. ká lọ ní òmù ọmọ ọgbà tó ti bá rò kó pọ̀ bí ilé sẹ́yìn òru ọmọ ọbẹ̀ dímọ̀ kọ́. ìlú Ẹ̀yọ́ kìkì ẹ̀gẹ̀ ìlú Ẹ̀yọ́ máa gbá fẹ́rẹ́ èmi ní Ìsẹ́yìn òru ọmọ ọbẹ̀ dímọ̀ kọ́. ọmọ dúró ọwọ́ mi ò tó sí ọmọ bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí ọmọ àgbàkàn tó ní ń dúbúlẹ̀ yẹ́kẹ́ ìgbà tí mo dúbúlẹ̀ yẹ́kẹ́ ìtí bọ́ sí ń lọ́wọ́ ìtí bọ́ sí ń nẹ́ẹ̀nu ọmọ arọ́pọ́ ńlá máa mú ju mi torí ẹsẹ̀ àṣẹgbà lọ ní òmù èmi ní Ìsẹ́yìn àrọ̀gbọ́n ọmọ aṣẹ́ tí mọ mi kíkan. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Àyìndé Aláṣọ Òkè
a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti bá wa ra ọjà láti ọjọ́ ìwá lágbára lọ́wọ́ Ọlọ́run iná ò ní tán owó yín dáadáa ni a ó máa rí ara bára wa ṣe. Ní báyìí bóyá ẹ fẹ́ aṣọ òfì, bóyá ẹ fẹ́ fi ṣe ìgbéyàwó, ìkómọjáde, òkú àgbà, ìsílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ẹ láǹfààní láti kàn sí Àyìndé Aláṣọ Òkè fún aṣọ òfì yín. Kò sí irú aṣọ yòówù tí ẹ bá fẹ́ tí a ò lè bá yín hun. Kò sí ibi yòówù tí ẹ wà tí a ò lè fi aṣọ yín ránṣẹ́ sí yín. Ẹ má gbàgbé o, gẹ́gẹ́ bí àlàyé àti òfin iléeṣẹ́ wa wípé àwa kì í bá kọ́sítọ́mà san owó dìlífìrì o. Kódà kó ṣe pé bọ́ǹdù kan ni ẹ bá rà lọ́wọ́ wa fúnra yín lẹ́san owó dìlífìrì yín. Àǹfààní sì wà nítorí pé ilẹ̀kùn iléeṣẹ́ wa ṣí sílẹ̀ fún ẹnikẹ́ni tó bá fẹ́ wá wo bí a ṣe ń ṣiṣẹ́, tàbí ẹnikẹ́ni tó bá fẹ́ láti wá ṣe ohun tí àwọn Haúsá ń pè ní ganniya fíjì, ìròyìn tá fojúbà. Fún àwọn tí a bá fẹ́ kàn sí mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi òun lẹ̀ ń wò yẹn o. A ó máa retí yín o. Ire la máa bára wa ṣe. Ó dìgbà.